wọ́n ní tójú bá ń ṣepin a máa ń yọ báyìí ká fi hàn ojú ni kójú lè mọ̀ wípé nǹkan tó ń ṣe ò dáa. Sórí o ní àwọn attitude wèrè kan lọ́wọ́, àwọn ìwà wèrè kan wà lọ́wọ́ ẹ̀ tó jẹ́ pé ọmọ ò gbọ́dọ̀ mọ́ bá lọ́wọ́ èèyàn tó dẹ̀ need láti change ẹ̀ kó o tọwọ́ ọmọ ẹ̀ bọ́ sọ torí àwọn ọmọ ló ti ń dàgbà yẹn. ẹ̀kọ́ wo ló fẹ́ kán kọ́ lára ẹ gẹ́gẹ́ bí òbí? Point of correction, o máa ní ẹ̀kọ́ wo ni kán kọ́ látara wa torí kì í déédéé bínú ọmọ àlè ló ń fà ọ́. Ara àwọn ìwà wèrè ta ni ó wà lọ́wọ́ ẹ̀ ara wọn náà ló tún ti sọ ń sìn kì í déédéé bínú ọmọ àlè yẹn ló ń fà ta lọ́mọ àlè ń bi ta wà yín sìn. Jọ jẹ́ kí n land. Torí nígbà tó ń sọ tiẹ̀ tó ń fi mí wéwèrè tó ń dalẹ̀ rú ó mọ̀ pé mi ì sọ anything torí èmi ò mọ àwọn ìwà wèrè tí àwọn ọmọ gbọ́dọ̀ ká mọ́ mi lọ́wọ́ ìwọ tó ń sọ̀rọ̀ yìí gangan ojú àwọn báyìí ló ṣe máa ń disrespect mi tí wàá yẹpẹrẹ ní anyhow. O dẹ̀ respect kémi wá máa fún ẹ ní respect kò lè possible. You see ó mọ̀ pé obìnrin ni wọ́ obìnrin ní ẹ̀nà ìwọ lòpó mú lérò ìwọ làwọn ọmọ yẹn máa wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe o ní láti lay good foundation fáwọn ọmọ yẹn. Jọ ìwọ tó jẹ́ gẹ́gẹ́ bí bàbá kí ni duty ẹ̀ ò jàre ṣé bí olú ẹ̀ kò jẹ́ role model fáwọn ọmọ ìwọ ni mirror tí gbogbo wa ń wò nínú ilé òun fi tọ́mọ lé òun sọ̀rọ̀ good foundation good foundation kọ́ good pillar ni. You see the only problem tó ní ni wípé o lè respect ọkọ ẹ common respect lásán o lè fún ọkọ ẹ kó dẹ̀ expect kí nǹkan máa go down well nínú ilé kí peace máa reign nínú ilé so lè possible ṣá. ó ti gbà yẹ pé respect is reciprocal. kò sọ́bọ̀ndàn rẹ̀ mọ́ o as you lay your bed as you sleep on it. Can you just imagine what is coming out of your mouth? What is coming out of my mouth is not good àbí ohun tó ń jáde lẹ́nu mi ò dáa. Jọ ṣé mò ń pọ fóòmù ni àbí mò ń pọtọ́? Bóyá kó wá lọ sí ọ̀dọ̀ àwọn ṣàìná ní editing room wọn kó lọ ẹ̀díìtì àwọn ọ̀rọ̀ tí ò dáa nínú ọ̀rọ̀ mi kó ẹ̀díìtì ẹ̀ dànù láì pé ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ọkọ títí ẹ o ọ̀rọ̀ tí ò dáa ni. Torí Ọlọ́run ṣé ìyàwó lélẹ́yìí báyìí. Kí obìnrin kó má fún ọkọ ẹ̀ ní respect kí n máa sọ̀rọ̀ kó máa gbómi lẹ́nu kí irú obìnrin bẹ́ẹ̀ kó dẹ̀ wá mọ expect kí inú ilé kó máa tòrò kí inú ilé kó máa lọ bó ṣe yẹ kó lọ. How possible is that? Ẹ̀yin ọkùnrin ẹ dákun ẹ gbà mí o so possible kóbìnrin máa wúrú wà báyìí kí peace dẹ̀ reign nínú ilé so possible. Ẹ jọ̀ọ́ ẹ̀yin responsible housewife ṣé wàá bá wa dá sọ̀rọ̀ yìí ọkọ tó yẹ pé kò fún mi ní respect kankan rí lójú àwọn ọmọ ni o lójú aráàta ni lójú àwọn fámìlì ẹ ló ṣe máa yẹpẹrẹ mi kò fún mi ní any respect ó wá expect pé kí n máa respect òun ẹ jọ̀ọ́ ló pé ṣé ó lè possible.